àwọn àkókò inú igbó wọ́n láwọn lè gbẹ́jọ́ àwọn ọ̀pọ̀lọ̀ wọ́n láwọn lè so lẹ́kẹ́. tani jẹ́ fojú àkókò bóyá tani jẹ́ so lẹ́kẹ́ ọpọlọ mọ́mọ́ rẹ lọ́rùn ẹ̀wí fún mi. ẹgbẹ́ èdè àtàṣà Yorùbá lórí ìyá Túndé ẹ bá wà ká lọ ọ̀pọ̀ ẹyẹ níbẹ̀ nígbó keyboardist ká tó fọ́ tíjọba ọ̀pọ̀ ẹran níbẹ̀ nígbó kí kìnìún tó jọba wọn àjẹkẹ́ni wá ti fèlégédé ṣòge èdè ń gbédè mi ọ̀rọ̀ gbọ́rọ̀ pa ó gbọ́rọ̀ bá lẹ́mílẹ̀ títí àwa fẹ́ jíbọ̀ ọba tó dá wa akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run ọ̀gbàmùgbàmù ojú ọ̀run ṣe gbámú atọ́ bàbá má pẹ̀ nìkan ní bàbá olójú ọ̀run àrè mọ̀nàmọ́ná sójú ọ̀run yóró àrí ìlú àlá alágbẹ̀dẹ ọ̀run àdìgbọ́n sọ́mọ̀ èjì pẹ̀pẹ̀ fún òye kìkì ìbọ̀lẹ̀ lọ́ba mi fi ṣaṣọ bóra alágbára tí gbàgbára lọ́wọ́ alágbára tí fi nìní lára òkìkí ọ̀kàkà ọ̀kàkà òkìkí òkìkí kìkì tí kìmọ̀láyà ti fi dúró kìkì ọba àlàfófó gbòó keyboardist. káwa tó bẹ̀rẹ̀ ohun gbogbo káwa tó bẹ̀rẹ̀ ohun gbogbo àti kọ́ ṣe wà olódùmá ẹ wọlé káwa tó bẹ̀rẹ̀ ohun gbogbo káwa tó bẹ̀rẹ̀ ohun gbogbo àti kọ́ ṣe wà olódùmarè káwa tó bẹ̀rẹ̀ ohun igi ajá mi ti tán sáwọn ọmọ gbogbo ẹ̀ lọ́fẹ́ káwa tó bẹ̀rẹ̀ ohun gbogbo káwa tó bẹ̀rẹ̀ ohun gbogbo àti kọ́ ṣe wà olódùmarè káwa tó bẹ̀rẹ̀ ohun gbogbo káwa tó bẹ̀rẹ̀ ohun gbogbo káwa tó bẹ̀rẹ̀ ohun gbogbo àti kọ́ ṣe wà olódùmarè káwa tó bẹ̀rẹ̀ ohun gbogbo ìbàwọ̀ olódùmarè ọba ọba tó tó jẹrọ ọba rẹrẹ bí ẹni kò sùn àdìgbò àrò olódùmarè ọba káwa tó bẹ̀rẹ̀ ohun gbogbo káwa tó bẹ̀rẹ̀ ohun gbogbo àti kọ́ ṣe wà olódùmarè káwa tó bẹ̀rẹ̀ ohun gbogbo káwa tó bẹ̀rẹ̀ ohun gbogbo káwa tó bẹ̀rẹ̀ ohun gbogbo àti kọ́ ṣe wà olódùmarè káwa tó bẹ̀rẹ̀. akọ́dà ayé àṣẹ̀dá òun àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run ọ̀gbàmùgbàmù ojú ọ̀run òṣèkámú atọ́ bàbá má pẹ̀ nìkan ní bàbá olójú ọmọ rẹ̀ mọ̀nàmọ́ná sójú ọ̀run yẹrọ àrí ìlú àlá alágbèjọ ọ̀run àdìgbọ́n sọ́mọ̀ èjì pẹ̀lẹ́ fún òye kìkì ìbẹ̀lẹ̀ lọ́ba àbí fi ṣaṣọ́bọ̀ra aṣíwájú ogun lẹ́lọ́ akẹ́yẹ ogun lábọ̀ ọba àfọjọ́ gbogbo káwájọ́ káwa tó bẹ̀rẹ̀ ohun gbogbo àti kọ́ ṣe bàbá olódùmarè káwa tó bẹ̀rẹ̀ ohun gbogbo káwa tó bẹ̀rẹ̀ ohun gbogbo káwa tó bẹ̀rẹ̀ ohun àti kọ́ ṣe bàbá olódùmarè káwa tó bẹ̀rẹ̀. ìlú ìwọ làwà níbẹ̀ ẹ̀sẹ̀ nígbà láwọn orí adé orí bá lọ́dọ̀ ẹ̀yìn ẹ̀sẹ̀ gbà wọ́n. bẹ́ẹ̀ tó pẹ́pẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ orí ṣó.
lóye bàbá mẹ́rin yóò kọlà polówó òmùrè yorùbá èèyàn tó bá tóbi ló kọ rẹ̀ fúyẹ́ ẹ̀mí bàbá ló jẹ́ eré mọ́ máa ń lé ayé. Alájà Adisa Alájà Adisa kìíní ti kó fọrin kìíní ti kó fọrin Adisa ó kó fọrin. Ìwọ olódò ọba tí jẹ́ bẹ́ẹ̀ ni bàbá onídàárẹ̀ ooo ní ọjọ́ bọ̀ bí ìwé gbà lọ bí kò sí pẹ̀lú àlọ́jọ́ yìí ká ìwé pẹ́pẹ́ ẹni bá kọ́ kúlẹ̀ wé àwọn táwọn ìbáwọn kúlẹ̀ wé àwọn akẹ́lẹ́ ṣùgbọ́n kì í kúlẹ̀ wé ẹni báwọn kúlẹ̀ wé ẹni báwọn kúlẹ̀ wé àbájá ẹni báwọn kúlẹ̀ wé akẹ́lẹ́ ṣùgbọ́n kì í kúlẹ̀ wé ẹni báwọn kúlẹ̀ wé. Ilé gbogbo tó máa bọ̀ lọ́fẹ̀ẹ́ yìí o, tẹ̀lé tọ̀ yàrá, ọba tó tó dàrú, ara mi àjọ ìjọ́dù lẹ́sẹ̀ mi o, ara mi àjọ ìjọ́dù. Àwọn bí wọ́n gbọ́dọ̀ wẹ̀lẹ̀ òbí, ọ̀bí bàbá ló jẹ́ ẹrẹ lọ́pọ̀ ọmọ ìyá ayé, Adékọ́lá tẹ̀lé bẹ̀rẹ̀, Adéwálé ọmọ Adékọ́lá, àrọ́lé ọlọ́dún pẹ̀lẹ̀, alẹ́sẹ̀ lóye òrìṣà, ìdá méjì ìwò tí wọ́n pè léyàn ọ̀ṣọ́, ìrọ̀ ní màmá ló jẹ́ ẹrẹ lọ́pọ̀ ọmọ ìyá ayé, èèyàn tó bá yọ ọmọ sí ìtọ́ ọ̀fẹ́ ìyá ayé, ọ̀pá ikú ní rẹ́yẹ èkú, ọmọ rẹ̀ yìí gbogbo ọ̀tá rẹ̀, ọ̀pá ìta ní rẹ́yẹ ìjà, ọmọ rẹ̀ yìí gbogbo ọ̀tá rẹ̀, ìlẹ̀kùn ọ̀dọ̀, nírẹ̀yìn ìbálẹ̀, agbálẹ́bí nírẹ̀yìn ìbàlẹ̀fà, ọ̀dà nírẹ̀yìn abiyamọ, igi pèdèkó, nírẹ̀yìn kí ìgbàlẹ̀ ọkọ ní síwájú ẹni tí fi rúkọ ìgbà ọba wa. Ẹ̀jẹ̀ àwa rí bọ̀bà alábàá mi ẹ̀ máa mú ìgbà ọba wa. Ẹ̀jẹ̀ àwa rí bọ̀bà. Òkèrè ọgbọ́dọ̀ rẹ̀ pé kíkún, òkèrè ọgbọ́dọ̀ rẹ̀ pé olè ṣèbí lóore. Igi ajé ẹsẹ̀ sẹ́ni ẹ̀ máa yàn mí lẹ́dí mi. Igi ajé abẹ́ ti tó bọ́ sáwóró. Sàyàn lọ́sọ̀lù wọn máa fa lọ́sọ̀sẹ́. Ẹ máa bọ́lù ẹnu mi. Ẹ ní mo bá ló jẹ lẹ́mọ̀mọ́ ìyá ayé. Ọba tó tó gbogbo ní àrò ilẹ̀ kọ́ ọba gbé. Gbogbo nǹkan ọba lọ́wọ́. Ọba bá ní ọba lọ́wọ́ ọba lọ́wọ́. Gbogbo nǹkan Adéwálé ilẹ̀ kọ́ ọba gbé. Ọba bá ní ọba lọ́wọ́ ọba lọ́wọ́. Gbogbo nǹkan Ayọ̀fẹ́ ṣe ẹ ṣeun ẹ jẹ́ àpàtàn fún dáadáa.